Neptune of Beauty officially +1 today, 4th of August, the person of Mrs Oyenike. Happy birthday to you. Ǹlẹ́ òbí aya rẹ̀ alálùbáríkà ọmọ lọ́jọ́ ìbí òní ọdún rẹ̀ lẹ́kan sí lónìí ọ̀pọ̀ ọdún ló ṣe lókè ìpẹ́ kò ní jáṣemọ́ fún un láṣẹ Èdùà. Wò ó bó ṣe wọ adẹ́dà ní ṣọlá ò bó ṣe wọ ọbẹ̀ Èdùà ní ṣètò òun ló jẹ́ kó fi àwọn ọmọ alálùbáríkà ta ọlọ́rẹ̀ Emmanuel Devon Onjuwan. Wò ó gbogbo wọn parapọ̀ lónìí tọ́pẹ́ wọn kí wúrà iyebíye wọn ni the best man in the world ló jẹ́ fún àwọn kòsẹ́ni tó dàbí irú rẹ̀ wọ́n á pé mọ́ kí o pa ọjọ́ ìbí òní o wọ́n pé àṣọdúnmọ́dún báyìí ní ṣàwọ̀ àṣọdúnmọ́dún àṣòròmọ́rò báyìí ní ṣàwọ̀ àṣòròmọ́rò ti ṣe é níwà ṣọ̀pọ̀lọpọ̀ lókè ìpè òsì nífẹ̀ẹ́ ìṣàṣemọ̀ wọn á pé mọ́ orí fún wọn pé mọ́mì ìbíṣọ ọmọ bá jiná tó kò ní jó ilé ẹnu bẹ́ẹ̀ lẹ̀sìn ní gbọ̀nàràn láṣẹ Èdùà. Oyenike Ọládòyìn ò ní bí Ìbàdàn nídìí òrò ní bàbá tó bí ọlọ́mọ lẹ́wọ̀n ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ó máa jẹ̀rọ sùn ló máa jẹ gbígbẹ karanfẹ karanfọrin mu agbọ́sámọ́sá ni agbọ́yàmọ̀yà Ìbàdàn mọ́jàmọ́jà ní ìjẹ̀bùkún kára wájú rẹ̀ lọ́jọ́ sí ibẹ̀ nílùú Àjàyí ìlú Òjó ìlú ìbíkúnlẹ̀ Ológbòdò kẹ̀rí lójú ọmọ ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà ìlẹ́ ọmọkùnrin ẹ̀bẹ̀rẹ̀ kó tó wò ó bí ti wo ilé níwàlejò ẹlẹ́yẹlé lomi tẹ́rù tọmọ ń pọmú àṣejìrẹ́ lómi àbúwẹ̀ Ìbàdàn kì í bá ní ìṣọ̀rá ìran lọ sójú ogun ẹ̀yin lọ máa lérí ikú ogun ìjà ìgboro báyìí níjà Ìbàdàn Oyenike Adédoyin wá gbọ́ òbọ́dún bá pọ̀dún pèrègùn àmọ́ òtúbọ̀ wálé ayé ni ó mọ́nú tuntun rẹ lónìí ògo tuntun ìgbéga tuntun ilé tuntun ọkọ̀ tuntun lọ́bẹ̀rẹ̀ yóò fi jíǹkí rẹ o ó wà ní bùrìnbùrìn kó fẹsẹ̀ kọ bẹ́ẹ̀ ló ní fojú sunkún ọmọ òsì ní gbọ́jọ́ lọ́jọ́ láṣẹ Èdùà wò bọ́pàá bá lago dídún ní dún bó bá lù yóò mọ̀ dún fún òsì ní lálùwọlẹ̀. Welcome to your new age. May the Lord bless your new age with unlimited grace. New age, new glory. Happy birthday,